Bismillahirrahmanirrahim. Ẹnìkan tí ń na ọgọ́rùn-ún èèyàn, àwọn ọ̀lẹ ní ń bá jà ni. Níjọ́ tó bá ja ìjà ń kan aṣòro kò bí àlùsí bíi tiẹ̀, wọ́n lura wọn látògbómọ̀ṣọ́ wọ̀ lọ́rin, wọ́n tún lura wọn láti Ìlọrin padà sógbómọ̀ṣọ́, nǹkan kan ò ní ṣe. Ẹnìkan ò gbọ́dọ̀ ná ọgọ́rùn-ún èèyàn, ṣùgbọ́n bí èèyàn bá ń bọ̀ lẹ́jà, pípẹ́ dé tá a pẹ́ dé ó mà ṣe o. Apẹ́ dé ni àwọ̀ ò tí ì kúrò nínú ẹ̀jẹ̀ tí ń rùn nínú ara wa pa kórìíra àbòsí. A ní gbà lọ́wọ́ èèyàn, a sì ní ṣe fún èèyàn. Ká wá ní nìkan fẹ́ràn kó máa ṣàbòsí. Níjọ́ mo kéré, ẹ̀mí mi ó sì máa sọ fún mi pé Ọlọ́run jẹ́ ń dàgbà bá ọ lálábòsí, Ọlọ́run jẹ́ ń dàgbà bá ọ lálábòsí, tí ń túmọ̀ sí pé gbágbára wọ ò bá tí ì ká láti kọ́ lókù, níjọ́ ó bá ká náà lábẹ̀rẹ̀ ẹsẹ̀. Àrífín ilé àfáà Límì tí ń bẹ lẹ́nu àwọn àfáà yín, Ọlọ́run fẹ́ fi wá gbà á. Kẹ́ ẹ máa sọ̀rọ̀ àrífín sílé ọba lórúkọ ìmání anímọ̀ní, kí ni wọ́n gbà àfin ọba Ìlọrin kalẹ̀ tí wọ́n fi ń jẹ́ Sheikh Alimi. Kọ́bọ̀ ó wà ń jókòó àbí kẹ́ ẹ fọ̀rọ̀ ránṣẹ́ sọ́ba, kẹ́ mọ́ á fọkàn rí ọba lórúkọ wáàsí, lórúkọ pé nímà. Ẹni a bá tún bí pọ̀nrípọ̀n gbá bàbá ńlá kú bàbá ńlá bàbá rẹ̀ dá, kó tó dìde kó kọjú sílé ọba. Ẹ dá ọ̀ràn, yìí bẹ̀rù kú ọwọ́ yìí. Kí lẹ pè yìí tí wọ́n pè ní kàkàkín? Ẹ lọ wá ìyànkun, ẹ má jójú nìkan mọ́, ká máa wá búlé Àlájì Àgbà ju bí a ti ń bú wọn àyẹn lọ. Walhamdulillah, ẹni Ọlọ́run ò bá bú, ẹni Ọlọ́run ò bú, ta ni ò mọ̀ pé Ọlọ́run ò búlé Àlájì Àgbà? Ilé Àlájì Àgbà ò sì kó fìtínà kankan bọ́ bá Ìlọrin rí bí tí òkú mà. Káfà kan jókòó kánú kó máa béèrè lọ́wọ́ ọba ìlú tiwa wípé ṣé wọn ò lójú tí wọ́n fi wo oṣù lọ́dọ̀ tiwọn, àbí sánmà tí wọ́n yọ oṣù. Àfáàbẹ̀nu kùnbọ̀ a béèrè lọ́wọ́ ọba tiwa. Bẹ́ẹ̀ bá nígbà ní èmi kéré sí sóhun ò kéré sọ́ba tí ń béèrè àgbákòbáwọn, àárín yín ló sì ti jáde, ẹ̀yin ní ṣàṣojú fún. Kí lẹ rò pé ń bí mi nú? Ìdí ń bí mi nú pọ̀. Ta ni yín, ta làwọn tí wọ́n bí yín jọ tí wọ́n ń jagun tó tẹ̀ lọ́rin dúró? Ọba Ìlọrin wá fèèyàn jẹ oyè, ó ní ìwọ máa jẹ́ múfútí fún gbogbo ìlú. Ọmọ tẹ́ ẹran jáde wá ń pè pé àwa la ní lónìí, lẹ́yìn lẹ́ni lẹ fẹ́ pa àbẹ́ ẹ̀mọ́ tá ń bá yín jà fún ni. Bẹ́yìn bá ní mí tẹ́ lè fi pààrọ̀ rẹ̀, gbogbo Ìlọrin ò ní mí tá fi pààrọ̀ ẹ̀. Ilé kéwu yín ló ní mí tó lè fi pààrọ̀ rẹ̀. Ọlọ́run wá wọlá pé gbogbo wa nílọrin àwọ̀ ò ní mí tá fi pààrọ̀ ọrú bàbá wọn, kó mí tí mú kó láàrin wa, kó jẹ́ mi rí ó gùn, kálàáfíà rí ó pọ̀. Abba Habibullahi lórúkọ tèmi, Habibur-Rahman. Lastu bi Habibil Malayin. Gbogbo ayé ò lè fẹ́ ni. Ntí Habibur-Rahman fi ju Habibul Malayin lọ. Kìí ṣe kékeré o. Ẹni ayé ń fẹ́ Ọlọ́run lè má fẹ́.
kàn jẹ́ pé ẹ gbọ́dọ̀ má gbà fún dìgbà tọ́lọ́run fi hàn yín wípé òun ò fẹ́. ṣùgbọ́n ní Ọlọ́run bá ń fẹ́ kò sí pọ̀nrípọ̀gbà bá bọ́ onítọ̀hún dá nínú ayé tí ò ní fi ń tọ̀. Habibullahi lórúkọ mi, Habibur Rahman, sibtu Sheikh Ahmadu Zaki Al-Ilori. táwọn baba ńlá bàbá mi fi lo ayé tán wọ́n ń ṣe dìfáàwù fún iléeṣẹ́ wàhálìmì ni. bàbá tó bí àwọn baba ńlá bàbá mi ló fi baba ńlá kú bàbá mi ránṣẹ́ sáfà àlìmì. ọ̀rẹ́ ni baba ńlá bàbá mi yẹn pẹ̀lú àfà àlìmì, ọ̀rẹ́ ni wọ́n. mo nílò àwọn ọmọ ogun yìí ní kákọ́ bí mi kó líìdì wọn wá bá ọ. àkọ́bí tó líìdì wọn jọ́nà ní Ahmadu Zaki. bàbá tó bí Ahmadu ní jẹ́ Ibrahim Zakiyul Qalbi. tẹ̀ sórí Google ẹ béèrè àṣepọ̀ tí ń bẹ láàrin Shehu Alimi àti Ibrahim Zakiyul Qalbi. wọ́n sọ fún ẹ wàláhì Google gbé wá. lọ́dún náà Ibrahim ti tẹ kàtàgún dúró. ẹ tẹ kàtàgún yẹn sí orí fóònù yín yóò gbé wá fún yín. local government kan lábẹ́ Bauchi. Ibrahim Zakiyul Qalbi ó ti tẹ kàtàgún dúró ńjọ́ náà. ẹni tó wá yẹ kó jẹ́ àrólé tiẹ̀ ló fi ránṣẹ́ sọ́rẹ́ rẹ̀ tí í ṣe Shehu Alimi. ẹ lọ jagun ẹ̀sìn bẹ̀ wọ́n lọ kún ọ̀rẹ́ mi lọ́wọ́ ẹ fẹ̀sìn rinlẹ̀. àwa àrọ́mọdọ́mọ rẹ̀ rí ẹ bá ń béèrè pé kí ló dé tá ọmọ yóò bẹ̀rù ni kí ló fẹ́ pa mi láyà, kí ni ó pa mi láyà nígbà tọba tó ní mi ò pa mi láyà. ṣé mo ju ẹni tí ń páyà bí ti ń bá yín sọ̀rọ̀ yìí. bí tí ò kó mọ ẹ bá láà lówó àwọn bàbá wa ní èso lówó tẹ́lẹ̀. èyí ẹ bá rí tó lówó láàrin wa Ọlọ́run fi ṣe bọ́nọ́sì ní ayé lówó nù rán wa. ẹ bá ní ò mọ kéwú bẹ́ẹ̀ ni àwọn èfi kéwú ṣe fáàrí tẹ́lẹ̀. gbogbo ń tábà mọ̀ nú ẹbí wa lábẹ́ ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n gbé sí. nígbàtẹ́ ń bí mi pé ta ń bàbá mi ta ní ìyálàyà mi orí ètè náà sí kíní kan orí ẹ̀sẹ̀ kíní kan ó dàbí kùkùté ó dàbí kíní kan sẹ́ẹ̀rí kí n fọhùn ní dá yín lóhùn fún yẹn. ẹ máa bú èmi sẹ́, ẹ má bú àwọn ànábì Ọlọ́run o, ẹ má bú àwọn ànábì Ọlọ́run o, ẹ má bú àwọn sọ̀hábà, ẹ má dọ́dọ̀ gbogbo àwọn wọ̀nyẹn mọ́. ògbón tẹ́ bá fẹ́ rí ní ẹsẹ̀. ṣé ẹ rí mi kí n ṣe dìfáwò fúnra mi kí n fẹ́ gbìjà ara mi àbẹ́ ẹ̀ máa bú mi. èyí lè dá yín lóhùn ni ẹ̀ ń búlé Aláàjì Àgbà ká lè dákẹ́. ní dákẹ́ ṣé ká dákẹ́ torí kẹ́ má bàa bú àwọn Aláàjì Àgbà kẹ́ máa bú àwọn ànábì Ọlọ́run. ṣé inú ilé Aláàjì Àgbà gan wàá dùn kẹ́ máa bú àwọn ànábì Ọlọ́run. ẹ̀ ń béèrè pé kí ló dé tí Alifatul Adabiya ò fi máa dá sọ́rọ̀ ẹ̀sìn. ṣe bẹ́ẹ̀ gbọ́ pé bọ̀dá àlífà jẹ mufti. alẹ́ ẹ ponú ẹ̀ tó ń béèrè inú ilé tí wọ́n ti jẹ mufti lẹ́ẹ̀mejì fún Ìlọrin. a nílùú ò bẹ̀yìn níṣẹ́ ẹ ṣe sùúrù kí ló fi bẹ̀yìn níṣẹ́. bọ̀dá àlífà ẹni tí í ṣe bọ̀dá fún àlífà tá ń bẹ lórí olè ní fún báwọn Alifatul Adabiya báyìí. bọ̀dá wọn ó jẹ mufti Ìlọrin, bàbá wọn jẹ mufti Ìlọrin. Khalifa wa nírú ọjọ́ orí yẹn kí lẹ mọ̀mọ́nú ilé wọn tẹ́lẹ̀ kọjá àfarabalẹ̀. ìwọ lọ sí Ansarul Islam lọ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn.
ńgbà àwọn kọ́ ni mufti ìlú àfa àkọ́mọ ń kéwú ni wọ́n akọ́mọ lẹ́sìn ṣé kí wọ́n tún má fún kí a tún má fún mufti tí ń bẹ ní ààyè ẹ dákun kí la tún fẹ́ kọ́lọ́hún ṣe fún kí ni ẹrù pálí fòtún mọ́ retí kọ́lọ́hún ṣe fáwọn kí ló dé tá lè fọ ọmọdé sọ̀rọ̀ ẹ̀sìn sáwọn ní mufti bàbá mufti tó wà ń bí ò ní kú wọ́n sì ti ń dá sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ó dá sí i pé khusimá tẹ́tùkà ní ọ̀rọ̀ lé alájí àgbà kò sí ń tọ́dọ̀ sí fún wọn tí ì tẹ́ wọn lọ́rùn wọ́n ajá kí oyè olóyè níjọ́ tí wọ́n ń jẹ́ mufti nínú ìran wọn nínú ẹbí wọn wọ́n dá sọ̀rọ̀ ẹ̀sìn dòní wọ́n ń dá sọ̀rọ̀ ẹ̀sìn wọn ò ní ajá kí oyè ẹ̀sìn tí ń bẹ lórí ibi ọmọ wọn Sheikh Suleiman wọn ò ní ajá kí ẹ̀ máa lọ́wọ́ bọ́rọ̀ bá délẹ̀ àkọ́jà mo jẹ́rìí àlífà pé wọ́n lè béèrè pé ṣé mufti ti sọ̀rọ̀ ṣé bàbá mufti ti àlífà lè pe Sheikh Suleiman bàbá wọ́n ní ṣé bàbá mufti ti sọ̀rọ̀ nígbà wọ́n sì mọ̀ pé ò ní sọ̀sọ̀kúsọ wọ́n ní máa dàlá ti dá a báwọn bá gbàlagbà rí tí í ṣe náà nìyẹn mo mọ̀ tán mo gbọ́n tán mo rí tán mo kó tán tẹ̀ ń ṣe kí láǹfààní tẹ̀sìn sí látara ẹ̀ nísìn wà ń bí ìbú jẹjẹjẹjẹ àlífà yín gẹ́gẹ́ èmi è sọ̀rọ̀ sẹ́nì kankan mi ò sì ní sọ̀rọ̀ sẹ́nì kankan gbogbo ẹ̀yin tẹ́ ń dákọ̀ àlífà yín tẹ́ ń ṣe fídíò káàkiri yẹn ẹ ṣe sùúrù káwọn èèyàn tí ń bẹnu yóò fi sọ̀rọ̀ sẹ́ mo tó tún wí ẹ ṣe sùúrù kí àwọn èèyàn tí ń bẹnu yín fi sọ̀rọ̀ mọ̀rí kan gbá ẹni bá bí dáa tí ń jẹ́ èèyàn láàrin yẹn táwa ń rò ó sí èèyàn kó wù ẹranko bàbá ní júwe ọ̀rọ̀ fún ọlọ́run fẹ́ lò wá yóò gba àrífín àfáàlì mi lẹ́nu yín lánìí tán kì í níwò ẹ̀sìn pàpè mọ́ra bí gbogbo nǹkan lẹ́ni ṣé ẹ níwò ẹ̀sìn tó tún wí fún yín lánìí tán kan kì í níwò ẹ̀sìn ẹ láàmọ́ kéwú sẹ́rí pé pònú ni yín à ń sọ̀rọ̀ tó pọ̀ tó báyìí kéwú ò wá rùn nù tá à ń sọ àwa lè fẹ́ ká máa ròyìn ara wa ẹ̀yin nu ọlọ́run ẹ àgbàdùn